èyí lágbára o. Akẹ́kọ̀ọ́ Covenant University jáde láyé níbi tó ti ń gbá bọ́ọ̀lù. Ilé ẹ̀kọ́ ọ̀hún náà ti ṣàlàyé ohun tó fa ikú rẹ̀ báyìí o. Ilé ẹ̀kọ́ gíga fásitì Covenant University ti sọ̀rọ̀ lórí ikú akẹ́kọ̀ọ́ Tolúwaṣe Jésùtómìsìn Emmanuel, tí wọ́n ṣàlàyé ohun tó ṣokùnfà ikú akẹ́kọ̀ọ́ náà ní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ keje oṣù kẹrin ọdún 2026 ní òkìkí Jésùtómìsìn Emmanuel ló gba orí ẹ̀rọ ayélujára kan tí ọ̀pọ̀ èèyàn sì ń fẹ̀sùn kàn pé ilé ẹ̀kọ́ gíga fásitì náà lọ́wọ́ nínú ikú rẹ̀ o. Ìròyìn tó gba orí ayélujára ni pé lásìkò tí akẹ́kọ̀ọ́ náà ń kópa nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ló dédé ṣubú lulẹ̀ tí kò sì tètè rí ìtọ́jú tó fi gba ibẹ̀ jáde láyé. Ohun táwọn èèyàn ń sọ lórí ayélujára ni pé ilé ìwòsàn tó wà ní ilé ẹ̀kọ́ náà kò ní oxygen tí akẹ́kọ̀ọ́ náà nílò ló ṣokùnfà ikú rẹ̀ o. Àmọ́ ilé ẹ̀kọ́ náà ti jiyàn ẹ̀sùn náà báyìí. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, Emmanuel tí ọ̀pọ̀ mọ̀ sí Túnmise tó jẹ́ akẹ́kọ̀ọ́ tó wà ní ìpele àṣekágbá ní ẹ̀ka ẹ̀kọ́ ìmọ̀ building technology ṣàdédé ṣubú lulẹ̀ o lásìkò tó ń kópa níbi ìdíje bọ́ọ̀lù láàrin ẹ̀ka ẹ̀kọ́ rẹ̀ àti ẹ̀ka ẹ̀kọ́ computer engineering fún ìdíje Chancellor Cup. Àwọn akẹ́kọ̀ọ́ kan fẹ̀sùn kàn pé wọ́n sáré gbé Emmanuel lọ sí ilé ìwòsàn ilé ẹ̀kọ́ náà ṣùgbọ́n wọn kò ní oxygen láti fi tètè du ẹ̀mí rẹ̀. Àwọn akẹ́kọ̀ọ́ náà sọ pé dípò kí wọ́n tètè wá bí wọ́n ṣe máa mójútó níṣe ni àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ náà bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún títí tí ẹ̀mí rẹ̀ tó fi bọ́. Ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ Okimi lórí ìkànnì X tó pe ara rẹ̀ ní ọ̀rẹ́ Emmanuel ó sọ̀rọ̀ sí àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ náà tó sì fẹ̀sùn kàn wọ́n pé àwọn ni wọ́n pa ọ̀rẹ́ òun o. Àmọ́ ilé ẹ̀kọ́ náà ti jiyàn ẹ̀sùn yìí bí wọ́n ṣe ní àwọn kò fi ẹ̀mí akẹ́kọ̀ọ́ náà tàfàlà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ń lọ lórí ayélujára o. Àtẹ̀jáde tí ilé ẹ̀kọ́ náà fi sójú òpó X wọn lọ́jọ́rú sọ pé àìsàn ọkàn tí wọ́n dárúkọ rẹ̀ ló ṣokú pa Emmanuel lòdì sí ìròyìn tó gba orí ẹ̀rọ ayélujára. Nínú àtẹ̀jáde náà ní gíwá àgbà ilé ẹ̀kọ́ náà ọ̀jọ̀gbọ́n Timothy Aneke ti júwe Emmanuel bíi akẹ́kọ̀ọ́ tó jáfáfá nígbà ayé rẹ̀. Ilé ẹ̀kọ́ náà ṣàlàyé pé Emmanuel dáwọ́ dúró díẹ̀ láti sinmi lásìkò tí wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ eré bọ́ọ̀lù kan lọ́wọ́ ní ọjọ́ ajé ọjọ́ kẹfà oṣù kẹrin. Wọ́n ní ó pinnu láti sinmi o lẹ́yìn tí ó ní ẹsẹ̀ ń du òun àti pé ó ti rẹ òun o. Lẹ́yìn ìgbà díẹ̀ ni àwọn akẹgbẹ́ rẹ̀ rí i pé kò mímọ́ dáadáa tí wọ́n sì sáré gbé lọ sí ilé ìwòsàn tó wà ní ẹ̀gbẹ́ pápá ìṣeré tí wọ́n ti ń gbá bọ́ọ̀lù náà o. Ṣùgbọ́n ó ti jáde láyé nígbà tí wọ́n fi máa gbé dé ilé ìwòsàn ọ̀hún. Ilé ẹ̀kọ́ náà tó jẹ́ ti ọ̀kan lára àwọn pásítọ̀ tó gbajúmọ̀ nílẹ̀ Nàìjíríà, Bíṣọ̀bù David Oyedepo sọ pé kì í ṣe pé àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ ọ̀hún fi ọ̀rọ̀ ìlera Emmanuel ṣeré rárá. Wọ́n ṣàlàyé pé ẹ̀mí ti bọ́ lọ́rùn Emmanuel kó tó di pé wọ́n gbé dé ilé ìwòsàn rárá o. Wọ́n sọ pé àwọn dókítà ń gbìyànjú láti du ẹ̀mí rẹ̀ ṣùgbọ́n gbogbo ìgbìyànjú wọn ló já sí pàbó. Ilé ẹ̀kọ́ náà tún sọ pé kò sí ohun èlò ìtọ́jú kankan tí kò pé sí ilé ìwòsàn àwọn. Bí wọ́n ṣe rí ní gíwá àgbà ilé ẹ̀kọ́ náà àtàwọn aláṣẹ ilé ẹ̀kọ́ ọ̀hún ni wọ́n wà ní ilé ìwòsàn náà títí tí àwọn òbí ọmọ náà fi wá gba òkú rẹ̀ o tí wọ́n fi sin. Wọ́n ní àwọn bá ẹbí ọ̀rẹ́ àtàwọn olólùfẹ́ Emmanuel kẹ́dùn lórí ikú rẹ̀. Bákan náà ni ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ náà lójú òpó Instagram ṣe ìdárò Emmanuel tí wọ́n sì ní àwọn máa ṣe àfẹ́kù rẹ̀ gidi. Ìgbà àkọ́kọ́ kọ́ nìyí tí akẹ́kọ̀ọ́ yóò pàdánù ẹ̀mí rẹ̀ ní Covenant University èyí tó máa mú awuyewuye lọ́wọ́ o. Ní oṣù kẹfà ọdún 2025 ní ààrá kan sán akẹ́kọ̀ọ́ ìpele kejì ní ẹ̀ka ìmọ̀ ẹ̀rọ kan pa. Modi Nwese Daniel ní orúkọ akẹ́kọ̀ọ́ náà. Àwọn tí ìṣẹ̀lẹ̀ ṣojú wọn nígbà náà wọ́n fẹ̀sùn kàn pé kàkà kí àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ gbé Daniel lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú níṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún. Wọ́n ní nígbà tí wọ́n fi máa padà gbé dé ilé ìwòsàn ó ti pẹ́ jù tó sì ti jáde láyé o. Irúfẹ́ ìṣẹ̀lẹ̀ tó jọ bẹ́ẹ̀ náà wáyé lọ́dún 2017 nígbà tí akẹ́kọ̀ọ́ tó wà ní ìpele àṣekágbá Ṣẹ́gun Michael forí gbálẹ̀ níbi tí ó ti ń lúwẹ̀ẹ́ tí òun náà sì gbabẹ̀ kú. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa bá wa pín ká, ẹ máa fi èròǹgbà yìí sábàlá àríwísí o. Ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ́tí gbọ́ wá.
jígí alára kẹrìnlélógún bàbá gbogbo wọn.